Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore ajẹ́ ìjẹta Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá gbogbo wa káàkiri gbogbo ibikíbi tí ẹ ti ń wò mí tí ẹ sì ti ń gbọ́ mi. Allahumma amin. Ìkan nínú àwọn ọmọ tó wà lójú ọ̀nà ìṣìnà òun ni ó wà lórí fọ́nrán yìí. Nínú àwọn ọmọ tó wà lójú ọ̀nà àánú òun ni. Ṣùgbọ́n kí ni nǹkan tí ó sọ? Àti àwọn nǹkan kan tí mo fẹ́ ṣàlàyé nípa ẹ̀ kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ á jọ wo fídíò yìí. Bismillah. Bẹ́ẹ̀ ni ànábì jẹ gbèsè kú ni ànábì jẹ gbèsè lóòótọ́ oúnjẹ ló dẹ̀ rà lọ́wọ́ àwọn Júù. So ó wà nínú àdìtì Sahih al-Bukhari 2068 inú ẹ̀ ló wà, òun ni mo gbé wá fún yín. So ànábì jẹ gbèsè, ẹ mọ̀ pé bó ṣe ó digun gbogbo ọjọ́ ayé ó fi digun jalè ni, kò sí ìlú tí ò já lólè, wọ́n máa ń já wọn lólè kẹ́rùkẹ́rù kó ń jẹ kó gbogbo ẹ̀. ṣé rí ànábì mọ̀ọ́mọ̀ gan ló yẹ kí wọ́n fi máa ṣe àkàwé òwe tí àwọn bàbá wa máa ń pa, náà máa ń sọ wípé ẹni tó bá tajà yèèpẹ̀ ó gbọ́dọ̀ gbowó òkúta. ànábì gangan. Náà gbogbo wa láti jọ wo fídíò yẹn. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàlàyé àwọn nǹkan kankan, kí n kọ́kọ́ sọ nǹkan méjì. Ṣé ẹ rí ọmọbìnrin yìí? Àkọ́kọ́ ni wípé kò ní ayé, tí ò bá sì túbá kò tún ní ọ̀run. Ṣé ẹ rí bó ṣe múra? Ó múra ní ìmúra mùsùlùmí obìnrin, ó impersonate, nítorí pé tí ò bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ò ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀. Ṣùgbọ́n nígbà tó bá ń sọ̀rọ̀ tó ń tako Islam, á máa ya àwọn èèyàn lẹ́nu wípé ó dẹ̀ múra bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé nínú nǹkan tẹ́ ẹ máa fi mọ̀ wípé in tó ń pèpè sí bó ṣe rí nìyẹn o. Ojú ọ̀nà kan tó ń pèpè sí bó ṣe rí nìyẹn. Ojú ọ̀nà kan tí wọ́n ń pèpè sí aburú ni wọ́n máa ń ṣe ń bẹ̀. In tí wọ́n ń pèpè sí yẹn aburú ni wọ́n máa ń ṣe. Òjálù onílé fi bo tiẹ̀ lẹ́yìn òun náà ni wọ́n máa ń ṣe. Kí ló dé tó òun ò ṣe máa múra ní ìmúra kó gbé ṣàkì, kó gbé sápá, kó lo kíní ọ̀já kó fi wé orí, kó wé ọrùn, kó wá máa sọ ohun tó ń sọ yìí. Kí ló tó jẹ́ pé ìjáàbù ló lò? Ibi tí ẹ máa ti kọ́kọ́ mọ̀ nìyẹn ni pé eléyìí in tó fẹ́ sọ irọ́ ló fẹ́ pa. Ẹlẹ́ẹ̀kejì, lẹ́yìn ìgbà tó sọ wípé ànábì jẹ gbèsè kú nínú ọ̀rọ̀ ẹ̀, ó bẹ̀rẹ̀ sí sọ àwọn wótòwótò tí ò ní ìtumọ̀. Ṣé mọ̀ nǹkan tó fẹ́ ṣe? Ó fẹ́ provoke àwa mùsùlùmí. Ó ti mọ̀ pé tóun bá ti provoke wa a máa react. A kọ̀ sí tráfíìkì sórí péèjì ẹ̀, àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí kọ́mẹ̀ǹtì. Ṣé ẹ sì mọ̀ wípé social media nǹkan tó wà fún náà ni pé comment, repost, reshare, gbogbo ẹ̀ pátápátá òun náà ló wà fún. In tóun fẹ́ gain nìyẹn, attention seeker ni. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ lọ, kí n fi ọ̀rọ̀ tiẹ̀ tì bẹ́ẹ̀. Ṣùgbọ́n for the sake of clarity, fún àwọn tó ṣe pé wọ́n rí fídíò yẹn ní àkọ́kọ́, àbí àwọn tí wọ́n ń rí òun fúnra rẹ̀ ní àkọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ fídíò ti wáyé lórí ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n màá ṣàlàyé fún wa àǹfààní tó mọ̀ wá ṣe fún wa lélẹ́yìí. Ẹ wá jẹ́ kí a share ẹ̀ kó lè dé ọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n máa tún padà bá fídíò ẹ̀ pàdé. Wọ́n á lè máa rí wípé eléyìí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀, kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ wọn. Ṣé ẹ rí hadisi tó kà yẹn? Sahih Bukhari ló wà 2068 òun náà ni hadisi yẹn. Ìyàwó Aisha radiyallahu ta'ala anha òun náà ni ó gba hadisi yẹn wá pé anna nabiyya sallallahu alayhi wa sallam ishtara ta'aman min al-yahudi. Rasulullah sallallahu alayhi wa sallam ó ra foodstuff lọ́dọ̀ Yahudi. Wa rahnahu dir'an min hadid. Ó wá fi amọ̀ ẹ̀ èyí tí wọ́n máa ń wọ̀ bí bulletproof irin ni wọ́n fi ṣe òun ni. So ó wá fi ṣe collateral sí ọ̀dọ̀ Yahudi tó ti ra foodstuff yìí títí dìgbà tó máa fi wá san owó. Alákọ̀ọ́kọ́ ni wípé tí èèyàn bá ní làákàyè, tí èèyàn bá fẹ́ sọ pé èèyàn jẹ ìgbèsè kú, collateral tí èèyàn bá máa múlẹ̀ láti fi ra nǹkan, ṣé déédéé nǹkan yẹn ló máa jẹ́ ni àbí in tó máa ju owó nǹkan yẹn lọ? So
tó bá tiẹ̀ wá jẹ́ pé Rasulullah sallallahu alayhi wa sallam kò padà wá lọ san owó oúnjẹ tí ó rà tó dẹ̀ ti mú collateral sílẹ̀, tí ẹni tí ó ní tó gba nǹkan yẹn tó gba collateral yẹn tó bá máa tà á, ta ló jẹ ànábì lówó? Yehudi. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n wọnú ẹ̀ ṣẹ́rí àdíìsì yẹn ẹ̀kọ́ tí mo yọ ń bẹ̀ ó lé ní 10. ṣùgbọ́n torí pé àsìkò tí à ń lò fún kinní yìí ó kéré púpọ̀, and again ọ̀pọ̀lọpọ̀ wa àìfẹ́ wo nǹkan tó gùn yàtọ̀ sí orin àti àwọn ẹ̀fẹ̀ tí ò ní ìtumọ̀. ìyẹn ló fà á tá a fi máa ń gé fídíò yẹn ní kéékèèké. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Muhammadu Rasulullahi sallallahu alayhi wa sallam, irú èèyàn wo ni nígbà tó dé ìlú Madina? Irú èèyàn wo ni? Ṣé ẹni tó ní authority ni? Àbí èèyàn yẹpẹrẹ? Àbí ẹni àpọ́nlé ni? Nítorí pé hadith yìí ìlú Madina ni. Ìlú Madina ni. Now, kí ni nǹkan tí Rasulullah sallallahu alayhi wa sallam tó fẹ́ demonstrate fún wa ń bẹ̀ yẹn? Nítorí pé ṣé ẹni yìí Júù yìí nìkan ló ń ta foodstuff, ṣáwọn mùsùlùmí ò kì í ta? Kí wá ní nǹkan tó fẹ́ demonstrate fún wa? Ó ti sọ fún wa, ó ní bu'ithtu li utammima makarimal akhlaq. Ó ní ìdí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó fi gbé mi dìde òun náà ní pé ìwà tó dáa láti lè wá ṣe àlàyé ẹ̀, láti lè wá pé ìwà tó dáa fún wa, pé ìwà báyìí ìwà báyìí ìwà báyìí ló òun ni. Rasulullah sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run Ọba ni. Kò ń ṣe pé kì í ṣe banking and finance òun ni Ọlọ́run Ọba torí ẹ̀ gbé dìde, ṣùgbọ́n ala kulli fanni fadallallahu fanahu, lórí gbogbo ọ̀nà, in all ramifications, in all everything that has to do with human life, òun ni Rasulullah sallallahu alayhi wa sallam lọ́lọ́run Ọba fún. Ó tó wá fẹ́ sọ̀rọ̀ nípa finance fún wa àti bá a ṣe ń dì pẹ̀lú àwọn èèyàn tá a bá fẹ́ ra nǹkan tí a fowó rà á. Yòǹbó ànábọ̀wá Muhammadu ní sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ẹ̀kọ́ àkọ́kọ́. Kí là ń pè ní súnà? Súnà òun náà ní ọ̀rọ̀ ànábì, ìṣe ànábì àti ní tí Rasulullah sallallahu alayhi wa sallam tó fi rinlẹ̀. Ìtaàrí ń bìbà yìí nínú àdìsí yẹn kí ló ṣe? Òun fúnra ara ẹ̀ fẹ́ ìlú là ń pè yẹn transaction ni. Ó lọ ra nǹkan, ó wá rà á, kì í ṣe wípé ó rà á bẹ́ẹ̀rù bí thamani kọ́ leléyìí o, kì í ṣe pé ó lọ rajà yẹn pẹ̀lú owó. Bẹ́ẹ̀rù ìlà ajalin, ó lọ rà á títí di ìgbà kan ni. Ṣùgbọ́n tá a bá fẹ́ ra nǹkan láti ìgbà kan di ìgbà kan, kí ni báwo la ṣe fẹ́ ṣe transaction yẹn láàárín àwa òǹrajà àti òǹtajà? Ìyẹn number 1. Number 2, nínú ẹ̀ náà ní pé ṣe rí nínú financial obligation nínú nǹkan tó ṣe pé ó wà nínú wípé tá a bá fẹ́ máa tà, tá a fẹ́ máa rà, ètò ìnáwó, ètò ìbáraẹnira, debt wà nínú ẹ̀. Ìyẹn ni ọ̀rọ̀ gbèsè. Bọ̀ báwo la ṣe fà manage ẹ̀ láàárín ẹni tó fẹ́ jẹ gbèsè àti ẹni tá a fẹ́ jẹ gbèsè lọ́dọ̀ ẹ̀? Báwo la ṣe fẹ́ ṣe? Òun la Nabi sallallahu alayhi wa sallam ló demonstrate fún wa. Lára nǹkan tí ó tún wà nínú hadisi yìí òun ni wípé nígbà tí ẹ bá gbọ́ tí èèyàn kan sọ wípé ṣé tí èèyàn kan bá fẹ́ lọ rajà lọ́dọ̀ kìrìsìtẹ́nì, ó máa sọ pé ṣé kìrìsìtẹ́nì ló ń tajà? Rasulullah sallallahu alayhi wa sallam demonstrate fún wa ń bẹ̀yẹ wípé èèyàn lè bá ẹni tí kò kí ń ṣe mùsùlùmí tà rà, nítorí wípé tí àjọsọyé tó bá ti jọ wà láàrin ara wa, ìwọ ló fẹ́ tà, èmi lèmi fẹ́ rà, báyìí ni mo ṣe fẹ́ rà, ọ̀nà báyìí mo fẹ́ gbà sanwó. Lọ́dọ̀ ẹni tí kò kí ń ṣe mùsùlùmí kò sí nǹkan tó burú nínú ẹ̀ láti ṣe. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ṣe rí nínú nǹkan tí Ànábì sallallahu alayhi wa sallam tó tún ṣe fún, tó tún demonstrate ń bẹ̀ yẹn ni wípé àtàwákùlù, wípé no mo gbára lọ́lọ́run, ṣe bẹ́ẹ̀ yẹn ni ẹ lè dì sí fún mi rárá. Rasulullah sallallahu alayhi wa sallam pẹ̀lú integrity ẹ̀, pẹ̀lú position ẹ̀, òun ló lórí o, òun ni olórí gbogbo ìlú, not only Medina, gbogbo Jaziratul Arab àti agbègbè ẹ̀ pátápátá. Rasulullah sallallahu alayhi wa sallam ló lórí wọn. Ṣùgbọ́n ó mọ̀ sọ fún wọn pé tí ó bá ti di pé a fẹ́ rà, a fẹ́ tà, àfihàn ṣe. Nísìnyí ìwọ fẹ́ ta ọjà fún mi, ìwọ tà á fẹ́ mi. Èló ni ọjà ẹ?
iye báyìí ni, mo ní nǹkan báyìí tó wọ́ọ̀tì iye báyìí láti fi dúró, ṣé o máa gbà á? Màá gbà á. Tí n bá ti kówó ẹ̀ wà, màá wá gba nǹkan mi. Ẹ rí pé ọ̀rọ̀ wípé èèyàn mi ni, ọ̀rẹ́ mi ni, rárá, Ànábì ní bẹ́ẹ̀ kọ́ la ṣe ń ṣe business. Ó fi kọ́ wa. Lára ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ní pé religious status, pé lágbájá ni mí, ṣífì lè mọ́ọ̀mù ni mí, olórí ìlú kan ni mí, kí n wá wọnú ọjà, ọba ni mí, kí n wá wọnú ọjà kí n bẹ̀rẹ̀ sí kó ọjà àwọn ọlọ́jà. Rárá, Rasulullah sallallahu alaihi wasallam ò ṣe bẹ́ẹ̀. Ó demonstrate irú ipò tí ẹni tó bá jẹ́ aṣíwájú tó máa wà, ó demonstrate ẹ̀ fún wa. Ó demonstrate ẹ̀ fún wa wípé a ò gbọ́dọ̀ máa lo ipò aṣíwájú láti fi máa exploit lọ́dọ̀ àwọn èèyàn lọ́nà tí ò tọ́. Ẹ jẹ́ kí n tó fi eléyìí kan. Rasulullah sallallahu alaihi wasallam ó fẹ́ kí a mọ̀ wípé ṣé orí tó bá bá ara ẹ ní inú gbèsè pé ó wà nínú ẹni tó ṣe pé ó fẹ́ jẹ gbèsè lénìí, kò míì pé aburú yẹn ìwọ nìkan ló kọ́kọ́ ṣẹlẹ̀ sí o. Ànábì sallallahu alaihi wasallam ó fi ara ẹ̀ demonstrate fún wa wípé tó bá ṣẹlẹ̀ sí ẹ, òjíṣẹ́ Ọlọ́run ọba náà ó ti ra nǹkan tó ṣe pé òfin nǹkan ó fi dúró. Ṣé ẹ wá rí ní ìparí ọ̀rọ̀ mi nínú nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó demonstrate fún wa, òun náà ní pé kò fẹ́ kí èèyàn kó máa romanticize debt, kí èèyàn wá sọ ìgbèsè kó wá sọ di nǹkan tí a máa ń ṣe, kó sọ ìgbèsè kó sọ di fáàrí. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé tó o bá fẹ́ jẹ gbèsè, ní àwọn nǹkan kankan tó fẹ́ fi kọ sílẹ̀, ní àjọsọ papọ̀ wọ pẹ̀lú ẹni tọ̀hún tó ṣe pé o máa ní àkọọ́lẹ̀, àbí o máa ní nǹkan tá a fẹ́ fi dúró, tó bá fi nǹkan dúró lọ́dọ̀ eléyìí lénìí, tó bá tún di lọ́la tó tún fẹ́ lọ síbi míì ni. Ànábì ò fẹ́ kí a sọ ìgbèsè di àṣà, òun náà ló ṣe mọ̀ọ́mọ̀ demonstrate irú ẹ̀ fún wa. Ó ìpọ̀ ńlẹ̀ dáadáa jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ìwọ̀nba eléyìí náà ẹ jẹ́ ká pín, ká ṣe ẹ̀ fún àwọn èèyàn. Rasulullah sallallahu alaihi wasallam ò jẹ gbèsè kú o. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bí a ṣe ń jẹ ìgbèsè, bí a ṣe ń tà, bí a ṣe ń rà, bí ẹni tó ń ta ọjà bí ò ṣe ní ṣọ́ọ̀tì lórí ọjà ẹ̀, bí ẹni tó ń ra ọjà bóun náà ṣe máa mọ̀ pé báyìí òfin àdéhùn òun náà ni àdéhùn, òun náà ni ó ń jẹ́ láàrin gbogbo wa. Ìkẹ́ àti ọlá Ọlọ́run ọba, kí Ọlọ́run kó túbọ̀ bá wa ṣe àlékún ẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tó jẹ́ kí ayé kó ṣe é gbé fún wa, tó sì ṣàlàyé gbogbo nǹkan pátápátá fún wa. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.